Mo kí gbogbo ojú tó ní àǹfààní láti máa wò wá kábọ̀ sí iléeṣẹ́ wa Èdè Yorùbá TV. Ibi ìkànnì àwa ní ìlú Abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti gbọ́ wípé ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá àti àwọn olódùkà. Ibẹ̀ náà ni a wà nínú ẹ̀rí bí àwọn èrò bí wọ́n ṣe péjọ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wá àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lójú wọn. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wá wọn ní ẹnu wò. Ẹ kọ́ ẹ mọ́ mi. Yes ma. Ẹ jẹ́ wà láti ìbílẹ̀ tìrì ni a ti wá. A gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí la ní kí a wá fi ojú tó kí àwọn ọmọ Nàìjíríà lè mọ ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ìlúgùn ní Abẹ́òkúta. Ẹ jọ̀ọ́ máa ní kúkúrú èdè, ǹjẹ́ ẹ lè bá mi yànnà náà nǹkan tó ṣẹlẹ̀ níbí lónìí fún àwọn ọmọ Nàìjíríà? Iṣẹ́ àdúgbò lọ́wọ́ láti nífẹ̀ẹ́. Àmín. Ọ̀sán yìí, ó ṣàyè, ọmọ òṣàyè, òun là ní ká wá kí ilé bàbá ẹ̀. Àwọn Ọlọ́bàtálá, ọlọ́mọ ọdún lọ́wọ́ bá jà lánàá, tó ṣàdé sí i, tí wọ́n jì wọ́n ń bọ̀ lọ́wọ́ àwọn ó wá ti lẹ́nu àwọn nìkan wá rí ọmọ wa lórí Facebook. Àwa ní ká wá wò ilé ẹ̀ lájẹ́ sí àtàkùn jókòó nìyẹn. Láàrin ẹ̀ṣẹ̀ jókòó tá à ń sọ̀rọ̀ pé akéde gbogbo orú eléyìí, wọ́n ní ṣẹ̀ṣẹ̀ kọjá kó máa ṣẹ̀ṣẹ̀. Bí ó ní Musa mọ́sálásí kó máa kírun ẹ̀ kó ní ṣọ́ọ̀ṣì máa ṣe tiẹ̀. Ẹlẹ́bẹ̀ẹ́ rí wa ẹ̀bẹ̀rẹ̀ yìí ó lé àwọn tá a bá lólẹ̀kẹ̀ ẹ̀fọ́ rí wa ní kọjá rárá kí ló fi yẹn wá. Ìyàwó àfa bó ṣe ń kámẹ́rà ẹni tó sùn lọ ìfàtò sùn ní ẹ bá kámẹ́rà ìyá dẹ̀ máa dẹ̀ ó lè má kámẹ́rà òun kí lè kámẹ́rà òun fún ó tàn bí gbogbo ṣe dìde àwọn bíi mẹ́wàá ẹ̀ ṣe mú rẹ́ wọ igi àwọn igi tó wà lẹ́yìn dáàmọ́ gidi èmi tí mo dẹ̀ dìde pé ẹ máa pẹ́ ní ẹlẹ́ni ọmọ fún mi ní kò sí ó fún mi ní kò sí ní ojú mi pẹ́ náà ni tó tó di pé èmi kẹ̀dẹ̀ mi ò sí lé láti bí gọ́mẹ́ntà ọ̀sẹ̀ mi ló wà lórí ìjókòó mo jẹ ẹ̀jẹ̀ láàárọ̀ yìí mi tí mi nú ẹbọ ìfún mi kò tí ẹ wo ṣẹ wọn ní ẹlẹ́fẹ̀ẹ́ ráwo ló ṣà nínú kúrà rárá ṣe iná àwọn kúrò ẹlẹ́ṣẹ̀ dábọ̀ ọlọ́mọ ilé eégún tèmi kọjá wọn gbàṣọ lórí eégún wọn sọ wípé nítorí ìyàwó àwọn olè máa borí eégún náà tún máa borí kọjá ó ní ìtẹ́pẹ́jọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wà búrò mi ọlọ́jà kọ́ bọ́ aṣọ lórí eégún tó fẹ́ ṣe aṣọ yẹn lórí eégún jọ yẹn wọ́n tọ́jú àwọn ìyàwó títí wọn lè máa borí kẹ́kún náà pé kó tún máa borí. eégún náà àwọn ìyàwó bàbá wọn ní ìṣẹ́ báwọn ní kùrùkọ́ lọ́wọ́ lọ́wọ́ tí ò ní ìṣàṣọ́yà bẹ́ẹ̀ tó ẹ̀pẹ́ náà àwọn ìṣàbọ̀ kó wà ní kùrùkọ́ nígbà wọn fẹ́ sùn kùrùkọ́ ọlẹ́yìn ìdílé bàbá orí fáfẹ́ yẹn ọ̀nà bá wọn kó ṣẹlẹ̀ nígbà wọn wá sí wá ní ọpẹ́ náà gbọdọ̀ wọ oníṣẹ́ tó wà láyọ̀ yìí tó ń ṣẹlẹ̀ ní bàbá ẹ̀ lè já wa jẹ́ ẹ̀tọ́ tó lọ lọ́wọ́ ẹjọ́ ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan. ṣàmọ́dá ní báyìí wọ́n náà máa dáná sí àná wọ́n sì na àwọn ọlọ́mọ lójú ní báyìí tí wọ́n pọ̀ gàdà lọ́wọ́ fi gbé òṣà yẹn èrè orí ẹ̀kọ́ jábọ́ tọ́run ẹ̀kọ́ dànù ní òṣà yẹn wọ́n là lórí báyìí tẹ́jẹ̀ tú lórí ẹ̀ gidi kan wọ́n tún mú gbàdì báyìí ló ń fi ìrìn àfọ́ àtọ́ní kò tẹ̀kọ́ kò lóògùn wọ́n tún lórí gbàdì ó lóun gbọdọ̀ rí wá mi báyìí wọ́n ẹjọ́ ẹ gbà wá ó. Ẹ jọ̀ọ́ máa kílẹ̀ lè sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ́. tó bá ti ṣe ẹ̀tọ́ wa fún wa ni o lórí òrìṣà tó náà tó ṣubú lulẹ̀ tó bá ṣe ẹ̀tọ́ wa fún wa ibi báyìí la máa sùn mọ́jú a máa fi eléyìí ṣe àríkọ́gbọ́ fún ọ èmi ló nílùú Ọlọ́bàtálá àti onífèrè Ọlọ́bàtálá. Ẹ jọ̀ọ́ máa ṣe ẹ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa ní bíbá lónìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn onígunnu kó ti kọjá nínú ọdún yìí á nà wọ́n.